أيها الغادي إلى يثرب مهلا لتحمل شوكا ما أتيك له حملا تحمل alájà wa ṣeun. رعاك الله مني تحية وبلغ سلامي روح من طيبة حلا وكيف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى وكن خاضئا في محبة نواي خاشعا وخافد هناك الصدر واسمع لما يتلى ونادي سلام الله ẹnìkan kan wọ̀ lórí stage يا yìí. قبرها أحمدي gbogbo pàǹtí orí sẹ́ǹdì ẹgbẹ̀rún rẹ̀. على جسدي لم يبلى قبل ولا يبلى má wàá bí bàbá yà fọ́tò. إلهي أنت للعلماء أمن tábà gúnlẹ̀ wá sí máa yà fọ́tò. فقل للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء جاهم ká máa jókòó. فقل للشيخ محي الدين جاها إلهي أنت للعلماء ستر فقل للشيخ محي الدين سترا إلهي أنت للعلماء ملك فقل للشيخ محي الدين ملكا سلامي على المختار من خيرة الهمم وأكرمه مبعوث به رسل قد ختم سلامي على من صار ليلا إلى الهلا وكان له جبريل من جملة خدم سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم سلامي على من كان على من قال للبدر في السماء على فانقسم نصفين يا بدر فانقسم سلامي على من قال للناقة اشهدي بأني رسول الله أرسلت للأمم سلامي على من قال يا ربي أمتي أجرهم من النيران قال نعم نعم أجره من النيران قال نعم نعم ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى اللهم صل وسلم
ala ruhi sayyidina muhammadi sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n mọdírí ànábì ò tí ì dé àbí ká ní wọ́n ti wá wọ́n ti lọ lé tó bá ṣèmi ni wọ́n ìgbà tọ́rọ̀ dibi ta ànábì Muhammad ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ohun ti tiẹ̀ kò ní jákèjú tèmi lọ. salatan salaman linnabi muhammadin abil qasimil mab'uthi min ajli rahmati. ìwọ sì gbọ́ orúkọ ànábì adéyanjú kí ló dé. salatan salaman linnabi muhammadin abil qasimil mab'uthi min ajli rahmati abil qasimil مبعوث من أجل رحمتي. àwọn obìnrin láwọn làwọn bí ànábì Muhammad torí wọ́n lóyún ànábì náà ni. nígbà tí wọ́n sì lóyún obìnrin ló bí àmọ́kùnrin lànábì Muhammad. salatan salaman linnabi muhammadin abil qasimil mab'uthi min ajli rahmati. a dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. bá a ti dúpẹ́ mọ́ náà nìyí. كذلك والأصحاب والتابعين يا bàbá wa ìmáàmù wa àgbà fúlù Ọ̀yọ́. إلهي وربي بل رقيبي وعصمتي. ìmáàmù. همام طاهر ومطهر مجيث لما ضاقت عليه المذاهب وأنت إمام mo kí bàbá wa Aláàfin Ọ̀yọ́. صالح جل شخصه ẹ kí ọba ńlẹ̀ yìí ni. وأنت مدى الأيام في جل عزتي. ìwọ tó o máa bọ́ kọjá ìyàwó àtọmọ sọ́ọ́rí ṣe ni. gbogbo ẹni tí bá ti máa rí àléébù ẹni tó bá ga kò dáa fún rí ni. ẹ̀yin rí àléébù ẹni ó ga ìwọ tó o dáa àgbàdo tàfádìí ẹ̀ rí. láàrin ìyàwó àtọmọ gan fèèlì ìyàwó rẹ̀ ń pọ́kọ lórí ibú ni ọ́ ọmọ ní baba alágbàkọ ni ọ́ ẹ wá ń bú ẹni tí ń darí ìlú bọ́dá yé ètì ẹ̀ dáadé ẹni tí ò bá dáa fún kì í mọ iye oríire. عليك káre kí kábíyèsí dáadáa. بطاعة السلطان سرا. èyí ń darí odidi Ọ̀yọ́ ọdún mẹ́wàá àkọ́kọ́ ó fàjẹ́ ọdún mẹ́wàá ẹ̀kejì ó fàjẹ́ ọdún mẹ́wàá kẹta ó fàjẹ́ ọdún mẹ́wàá kẹrin ó fàjẹ́ ẹ má sàṣìmẹ́ fílẹ̀. ẹ̀karùn-ún ó tún fàjẹ́. عليك gbogbo ẹ̀dá tí ò bá darí ayé rí ọdún mẹ́wàá ni wọ́n kọ́ kà fún àlàfo ọdún mẹ́wàá náà ni ó kọsẹ̀ tí ó ṣubú tọ́ ọba dá kọjá lọ́dún mẹ́wàá ọwọ́ ayé ò tẹ̀ ọmọ nù
ọba tí bá ń lògbà lọ́wọ́ ẹ ṣàdúrà fún ẹ̀mẹ́ni tí ó sun yín lópó. ọdún kó máa bá tiẹ̀ lọ ìmí ìlẹ̀ dé tọ̀ ní rọ́wọ́ ọrí mọ́. sọ fọlọ́run ìgbà tí ń lò náà ẹ ti fẹ́ pọ̀jù ẹ ti fẹ́ pọ̀jù ẹ ti fẹ́ pọ̀jù ẹ ti fẹ́ pọ̀jù. Alayka bitati sultani sirran. ẹni bá yùn bá níbi òní ṣòfò. Wa jahran ma baqita mada zamani. a sì wá dákọ̀ Aláàfin Ọ̀yọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ bá. ọba tí mo gbàdọ̀ balẹ̀ ọba Aláàfin Ọ̀yọ́ ó kù ní tàbá rí mọ́ ẹ̀tọ́ lọ́n bá ṣe ní nǹkan ni bẹ́ẹ̀ bá darí Ọ̀yọ́ yìí tó mú un jẹ gbé yóò darí gbogbo ayé Ọ̀yọ́ tó kẹnu ó kẹnu ó tún kẹrùn. Alayka bitati sultani sirran. gbàtẹ́ ti kí kábíyèsí mi nílé ṣe wá sí ibi inú. Wa jahran ma baqita mada zamani. bàbá tó fẹ́ràn mi bí ojú. Fatatu maulahu amru wa nahyun. níjọ́ tá a pàdé lọ́kìnní kan tó wá bí oyè aṣáájú tá a jẹ lọ́fà bàbá máa ṣe wá àṣìfò àmọ́ bẹ̀rù bá a ṣe tó. torí a máa lo wáàsí rẹ ìsàlábòsí àfà àmọ́ àwọn àfà rádaràda. Amanu ọ̀kìnní ni wọ́n ti sọ bẹ́ẹ̀. fi amani fi amani. Amanu fi amani fi amani. bàbá wa Aláàfin Ọ̀yọ́ àbẹ̀wò Ọlọ́run Allah. má da àlámọ̀rí wọn rú. Àmín. kí ló tẹ́ ẹ sàmí. Wala ta'ababi dhi safahin wa tayshin. lójú wọn tí ẹ bá jẹ́ ọmọ ọba ẹ̀mí wọn ti gùn jù báwọn bẹ́ẹ̀ sì ni lójú Ọlọ́run kèétó. ìwọ ni wọ́n ń wò báwọn èmi ò tinú àti sọ bẹ́ẹ̀ bá ń jẹ́ ọmọ ni ó máa jẹ́ ẹni wà ń bẹ̀ nìkan ní ló gbà lọ gbogbo ọmọ kí wọ́n lọ lẹ̀ mọ́lẹ̀. àwọn àbúrò mi ní ẹ dúró yìí tí wọ́n bá tẹ̀tọ́ lọ káwọn ó jẹlẹ̀ mọ́mú wọn gbọ́dọ̀ sọ lójú mi yóò yíwọ́. Wala ta'ababi dhi safahin wa tayshin. Wa dhi qad yumannika al-amani. gbogbo wọn tó bá jọmọ ọba tó bá ń fi adé wọn rí wò ó sì lè ta orí rẹ. Allah. jẹ́ni tí ń lògbò lọ tán náà kó tó máa wá gbà tiẹ̀ ká. gbogbo ẹ̀dá tí bá ti ń dun oyè alààyè èsì ni kó mọ̀ ní sàárè ṣáájú ẹ̀. ọ̀fẹ́ sọ fọ́lọ́n kí ó máa ṣe nù ẹ̀yin ọmọ ọlá ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ ń kán jújù. ẹ̀ kó máa ya lọ kí ló kàn mí. Wala ta'ababi dhi safahin wa tayshin. kó máa ya lọ kẹ́ kí ló kàn wá. Wa dhi qad yumannika al-amani. ẹni bá yùn bá ànábì òní ṣòfò. Alayka bitati sultani sirran. kódà ìwọ tó bá jọmọ ọba tí a bá ti ń kì ọ́ jù tí a ń pín arọ́ba lọ́la tètè máa sáko onú ìlú wọ́n bà tiẹ̀ jẹ́. sọ ọmọ bá wà ń bí àtọmọ lè mọ́mù táwọn pé mo lọ kéwù kí n lè bá a jóye ni ọlọ́mọ jẹ́ tiẹ̀ láti kìyàmọ̀ ni wọ́n yìí sọ ló jẹ tó wà nípò ẹ̀mí rẹ̀ ò ní jẹ́mi rẹ̀ ogun. bẹ́ẹ̀ ni táwa gba mo ti sọ ẹ̀ ìlú tí wọ́n sì pàṣẹ mo ti sọ ẹ̀ àbáwá ti wẹ́ kòkòrò ẹ̀. Alayka bitati sultani sirran. Wa jahran. ọwọ́ sàn ṣàdúrà bíi kí lè mọ́mọ́ travel kọ́ sá máa múlé lọ wọn ò ní bọ̀ nílé ńjọ́ kan. Wa jahran ẹ tẹ́lẹ̀ yẹn jógbọ́n tí ń sọ. ma baqita mada zamani. ẹni bá yóò ń bá ànábì òní ṣòfò. Fatatu man lahu amru wa nahyun. Amanun fi amani fi amani.
tó ọba jọ màálù gidi ẹni náà ó náà tí bá ti ń rí ọba fún ẹ má bá ń sọ̀rẹ́ o gbogbo ọ̀ràn tó bá gbé pé ọba ó dènà kejìlá kan tó lójútu ayé wọn ẹni torí kíni ọba ìméjì ọlọ́run ni wọ́n man akramahu akramahu Allah wa man ahanahu ahanahu Allahu azallahu. àfààní ẹ jókòó mo fà nábì bẹ̀yìn. alayka bi ta'ati sultani sirra. wọn náà jókòó tó bá ti yàtọ̀ fẹ́ yàtọ̀. wa jahra ma baqita mada zamani. mi bá kú nílẹ̀ mo ń lọ sí àgọ́ àmọ́dù mi bá kú lágọ́ àmọ́dù wa padà sí Ṣakí kí n tó máa lọ sọ́fà ẹjọ́ ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ àláfíà náà ń béèrè ẹ̀tọ́ ẹ̀. la ta'aba bi safahin wa tayshin. وذي قد يمني كالأماني. olùwọ̀tọ̀ ọbàjọ́ máa lùbáríkà mọ́ fara wẹ́ ní ilẹ̀ ẹni ilẹ̀ ní ìmọ̀ yìí ọláàlú wọn tẹ̀fẹ́ fẹ́ mọ ọmọ àlè ọláàlú wọn ni ó mọ̀ rí fín ntọ́lọ́hún fún lumi tó fún yín ọba ń bẹ́ lù mí ìgbà kólẹ̀ ni ọba ń bẹ́ lù mí wọ́n ń dáwó rẹ̀ kó sọ́kọ̀ rẹ̀ ni ọba ń bẹ́ lù mí ń bá ara ká tí ń dọ̀tí ìlú ẹ̀ ni ẹ wá ní ọba tó ka ẹni kó máa bá tiẹ̀ lọ tálọ́mọ tí ó sùpó. إذا أعظم البلاد بنوها torí ọjọ́ tó lọ. أنزلتهم منازل الإجلال. tó bá kú ìfẹ́ tí Aláàfin tí wọ́n ní sí bàbá wọ Ọlọ́fà ó lòun ní jí wọn parẹ́. àmín. àtẹ̀mí ọmọ Ọlọ́fà yìí. àmín. bàbá ní súnmọ́ ọmọ wa ni ọ́ ẹni tí ò bírú ẹni ìfẹ́ràn ẹni. tẹ́ bá ṣe lágbàlagbà tó ya wèrè lágbolé ọmọ rẹ̀ ò yẹn ni. sọ́dún bàbá àgbọ̀ba lólú ni wọ́n kóró nísìn náà tọmọ wọn ti yàn tó wọn fẹ́ kí wọ́n pọ̀ mọ́ àwọn. tẹ́ bá ti rí wèrè kan lágbolé tí ń lẹ́kọ̀ọ́ tí ń ṣe bí wèrè tó kó àkàràbá tí ń rùn bí kábàdì àgbàlagbà ẹ lọ wò ó dáadáa kò bí ọmọ tó yàn ní fi ń pọ̀ ọmọ ọlọ́mọ gbogbo ẹ̀dá tí ò bá ní mọ́tò ní máa jòkó lórí ẹ̀ tẹ́lẹ̀lẹ́ni àgùn kò mọ iye tí wọ́n ń ta absorber kò ẹ̀ta yẹrẹ ò dáa. إذا أعظم البلاد بنوها أنزلتهم منازل الإجلال. ṣé mo lè bá ẹ sọ̀rọ̀ àbótó. أنزلتهم منازل الإجلال. mo kí bàbá ìmáàmù àgbà nílùú Ọ̀yọ́. شيخ. ìwọ sì lọ ọmọ kí ó jù ọ lọ ọ̀run lọ tíkẹ́ẹ̀tì ẹ̀jọ̀ àmọ́ tí wọ́n bá pẹran ò gbọ́dọ̀ pẹran ọ̀sùn ẹran jẹ. إذا قال الإمام. ó lè mí sẹgbẹ́ ìmáàmù Ọ̀yọ́ máa sọ yín láàrin ìwọ ìyàwó àtọmọ rẹ tó bá sọ ń ta àgbà rẹ ò lè kalẹ̀ mọ́. èyàn ń kánjú sórí ire àkọlẹ̀ lèyàn fi débẹ̀ wọ́n yóò fa téèkì yẹn bí oríire. ẹ̀ńtọ́ lòun ò bá fún kò fún nu ọba àlọ́ kọ́ sètánì ń ké orí kò ká àwa tá a débẹ̀ la débẹ̀. إذا قال الإمام. yóò gbọ́ àárín àfáà kódà bó yá ọlá àgbà útúbà tá à ń ké àmọ́ kádàrá ta kọ́ ọ́ gbogbo nǹkan lọ́mọ tó ṣe ọlọ́run wá tún ayé tiẹ̀ sí. èèyàn ké orí kò gbà á ṣùgbọ́n ìyàwó rẹ̀ ní ń bọ̀ ọ̀kẹ́ ó débi orí ibú. ọ̀kàrẹ̀ àgbàtọ̀ wáyé wá dà àgbà tí ń kóbì lọ́wọ́ tí a bá lò òde òní ó kóbì lọ ó sì ló ń làgbà ìwọ tó lọ ń dá sí nítorí wàhálà ogún ọdún tá a bá ti bí ẹni tí ó mọ̀ sí géètì àdèmọ́ ti bí ọ̀gá tí ó kọ́lé ọgbọ̀n ọdún tá a ti bí dírẹ́fà àdèmọ́ ti bí ọ̀gá tí ó máa wà ṣèbétù ọlọ́run ni a ní wọ́n lọ dúró de láyé àmúwọ̀ lọ́mọ sẹ́rú ẹ̀ sáà lè bá ẹ sọ̀rọ̀. إذا قال الإمام فصدقوا. bàbá ìmáàmù wa nílùú Ọ̀yọ́. فإن الحق. ẹ pé ṣéèkù ni. ما قال الإمام. bàbá ìmáàmù. فإن الحق ما قال الإمام.
sàmọ́mù ìlú lẹ́nu tí ìbá ṣe pa àjòyè láàrin àwọn ọ̀dájú ìmáàmù ìlú ló yẹ kó lówó jù toró ni wọ́n lọ́ mọ kó bùkátà lọ́ba àjòyè láàrin àwọn aláìní kan ṣe tí wọn lẹ́mìí ṣe ni àwọn bùn bàbá lọ́kọ̀ ẹ̀ wá ń pa ewo lọ́kọ̀ tó yẹ kó ti lé ní 50 nílé wọn àwọn shout hallelujah ẹ̀ mọ iye ọkọ̀ lágbàlá wọn ni àwọn èsì ra tòkunbọ̀ wọn ò já lẹ́dà lára rẹ ni wọ́n tún máa bẹ̀ pé dádì ẹ̀ gbà níbi tá a fà àti ra tòkunbọ̀ tẹ́ ló gbájú bí ìbá ṣe gbẹ̀yìn olówó Islam ẹ̀ lè dọ́ bojú ìmáàmù yín ń gun ọ̀kadà ẹ̀yin tẹ́ ń kírun lẹ́yìn rẹ̀ ayé ò yẹ yín. kí ló dé tẹ́ ń kùn kí lẹ tí gbọ́. إذا قال الإمام فصدقوا فإن الحق ما قال الإمام. báwo balolú ṣe ń pààrọ̀ ọkọ̀ àtàwọn adéyanjú yìí lójú ẹni tí ò ní kan ṣe ó ti pọ̀ jù bá èmi ló pọ̀. ìmáàmù haram ọlọ́pàá tí ó dúró tó nìkan àti àmì wọn lé ní 18 ó sì wà nù Kaaba kí ló fẹ́ gbé kò sí ní tó fẹ́ gbé ó ìsọ̀sọ́ Islam ni sálárì rẹ̀ sì ní ó ti wọ 18 million Nàìjíríà wọ́n tún wá ra private jet fún ẹ wá ní fa àyà lọ kò dákẹ́ mọ́ ẹ̀ tọ́kàn rẹ̀ balẹ̀ ìmáàmù tó tó kó dé tẹ ló sì kéwké bó ṣe dọ́dún kò dé ọpọlọ rẹ̀ ti fò lọ. إذا قال الإمام فصدقوا فإن الحق ما قال الإمام. mo kí bàbá olókùn mímọ́ bàbá ẹ̀ tó kú bẹ́ẹ̀ bá jókòó ní sọ̀rọ̀ mọ́. فإن الحق. àwọn mọ̀ pé Dr. Agbájé àáfà wọn nà Dr. Agbájé lọ́fà Ọlọ́run ló wá mọ iye ọmọ Ọ̀fà tẹ́ ẹ kọ́ ní kí ìlú wa jẹyìn ní gbèsè gbogbo ọ̀n tá ń gbádùn wọn ọ̀dọ̀ yìí náà ti dàáfà ẹ ṣeun o. فإن الحق. àwọn ni wọ́n bùn yín lọ́kọ̀ wọ́n bùn yín ní jẹ́ẹ̀tì ẹni tí ò bá ti fẹ́ kó dáa fún àáfà ṣèbá ànábì ló jòkó ń jọ kan tí Abubakar tó wojú ànábì fa ó ní wà hubbiba ilayya min dunyakum salat an-nazar ila wajhik wa infaqu mali alayk. Abubakar ló sọ ó ní tí ẹ jẹ mi ń pa kí n fẹ́ jùlọ ayé kí n máa wojú wà ànábì Muhammad àsọyẹ kẹ́ ẹ máa wá fíṣítì àwa àfa lẹ́fì máa bí a kù sí. عظيم ذوي علم. ó ní ẹlẹ́ẹ̀kejì kí n máa náwó mi lé ọ lórí kí n máa run owó mi lé ọ lórí. ẹnìkan pè mí ní ìjẹrin ó lọ́kọ̀ wo ló tún wọ́n jù tẹ́ ń lò láyé báyìí àmọ́ lèmi ò mọ̀ o ó lè yí báyìí ni ṣé ẹ fẹ́ àbẹ́ ẹ fẹ́ mo ní mo fẹ́. àṣẹ wa ní fẹ́ tá a bá ti ní tó dá lára àfa àmọ́ gbogbo ayé ò dá láì màkàn ni kò sẹ́ni tí ó fẹ́ kéwú mọ́. وعظم ذوي علم وأحسن إليهم. jẹ́ mọ́ra alága ẹ̀yin alága lọ́kùnrin lóbìnrin tí ẹ wà níbí wọ́n ní ẹ máa gbá àwọn àáfàá tóbi tí ẹ bá travel out Guinea tí ẹ bá rí tó wọ́n jù ẹ rà wá fàáfàá ẹ ra aago wálé fàáfàá ẹ ra bàtà gidi fàáfàá ẹ wo ọmọ tó sọ̀rọ̀ ń jọ ẹ fi fàáfàá nínú ọmọ rẹ èyí tó mọ̀rìn ẹ̀lẹ̀ tó lẹ̀ dáadáa o. n tá a máa rí ọ sínú ọ̀rá fàáyì ń wá ń fò òkè níbi ó wà. وعظم ذوي علم. gbogbo tí mo sọ látàárọ̀ mo sẹ̀ débi tó kàn wọ́n tiẹ̀ nù. وأحسن إليهم. ń sàn wò yán ọjọ́ bójú wálẹ̀ àwọn tó ń wo màtí lólùwà mo pọ̀ ń bẹ níbi tí ó gba ọ ní ẹnu. وبالمصطفى. jẹ́mọ̀ wa نعم. wọ́n ṣe dáadáa sáàfáà ni ẹ kọjú síbí
kí màmú wa lólé kan fọdún mẹ́wàá kó má pààrọ̀ ọ̀dà abẹ ojú ti ẹ̀yìn tí ń kírun fún ó yẹ kẹ́ dé láàárọ̀ ọjọ́ kẹrì bàbá afẹ́túnlẹ̀kùn ẹ̀ka jáde fún akẹ́tọ́ dé rànlẹ́ àti kùn tán kí wọ́n ní Allah òde tẹ́ ẹ̀ lérò ọlọ́run ó ṣe fún yín yóò sì ṣe bá ń lẹ́ ṣe. ẹ wá mọ ìmọ̀mù yín máa sọ ẹyọ kan Ṣàngó yọ ń pópó tó bá ti wà ní òun náà ní bọ̀ kó pàrọ̀ aṣọ rí ẹ̀yin ìka burúkú tẹ̀ ń tò lẹ́yìn rẹ̀ kéèyàn kírun ọgbọ̀n ọjọ́ kó mọ̀ rówó ra aṣọ ọdún àti ń tò lẹ́yìn rẹ̀ ọmọ náà ní ẹni ẹ̀ lè dá wá 1030 pé ojúmọ́ kan wá 1000 pé ẹ̀ra aṣọ ẹ̀ kó sẹ́sì. nígbà tí mo fojú kan Adéyanjú àti Ọbalolú mo lè pàtàlú náà mo ní ẹsẹ̀ ń tẹ́ gbé ké tóbi ẹ̀ tójú ó tì á àti máa ti wá àsìká fún ọmọ wàkísà kò dáa fúnra wọn ni ẹ má ba kéwú jẹ mọ́ àkísà tẹ́ bá ń gbọ́ wọlé kò sósì kéwú ní jẹ́ báwọn. ń ṣe múra rádaràda ọlọ́mọ jẹ́ nsàgbákò rẹ̀. وبالمصطفى فاختم mo kí bàbá wa àgbà Ọbalolú. بأحسن أسوة. bàbá tinú wọn dáa tí wọn fẹ́ kírun wa bàbá tún wá kúnlẹ̀ wọn wàá máa dì máa bàbá ó ṣe bẹ̀rẹ̀ ni o yóò máa lọ báwọn ọlọ́ọ̀ni jí ó dúró báwọn yóò lọ wájú sí i mo kẹ́yìn yẹn ńláńlá ẹ tó bá ní òṣòlówó nù Islam tí ń sin wá sí buyin ó gọ̀ ni tàbádàn tó lọ Mákà sí 100 ẹni tí ń rán 98 ni ẹni ẹlòmíì ò lówó jáwáyà ń bẹ̀ kò ní ó sì lọ Mákà ó bọ̀ ṣe bí rán ni kò sí sẹ́gun bí kí wọ́n rán yẹn Mákà èyàn kí wọ́n rán lẹ́wọ̀n ká bẹ̀rẹ̀ wá sí náà. وبالمصطفى فاختم بأحسن أسوة. يا من عرفت محمدا بكماله tani tó ti kí. وجلاله ìwọ náà ni tí kí. وخصاله وجماله. mufti ọlọ́run ọba tó dá wa àáfàá wo ló dùn yìí. يا من عرفت ń dààmú ọpọlọ pẹ̀lú àáfàá yìí ni. محمدا بكماله وجماله وخصاله وجلاله. mo kí ọ̀rẹ́ wa Prince Adéyanjú wọ́n ṣe bí àáfàá wọ́n ṣe bí ọmọ ọba wọ́n ṣe bí olówó mo wá kí ọ̀rẹ́ mi Alhaji Sheikh Abdulrahman Ọbalolú atarifu man lahu. أتعرف من له اسم كاسمي. ana rahman. أنا الرحمن فاطلبني تجدني. mo kí gbogbo ọ̀ràn Ọbalolú mo kí àáfàá mi tí wọ́n kí mi káàbọ̀. ọlọ́run ọba tẹ́ ẹ rí ọlọ́run inna Allah ta'ala. Allah. lamma khalaqal khalqa ẹ dákun tẹ̀lé mi nígbà tó lọ́n dá ẹ̀dá tán bí ó ṣe dá wa bí tá ti he wá sí lónìí nù ó dá wa bí ó ti dá wa tán pé ìwọ máa jẹ́ mú ìdí nítorí ọba dáyé khalaqahum asnafan Allahu akbar. ẹ jọ ọmọ pariwo mọ́ ọlọ́run wa dá wa lónìrànràn ẹ kọjú sí mi bí àti ìdáyé o ó wọ́n ní ìwọ tó ọba dáyé ẹ̀yin nfẹ́ náwó sẹ́ni kankan bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ẹ lọ́ máa kó bàtà ẹ̀yin kan máa sílẹ̀kùn fún yín ẹ̀yin ẹ máa tọrọ jẹ ẹ̀yin aṣọ tó bá tàn kán lókù ní kẹ́ máa wọ̀ ẹ̀yin àjẹkù yẹn ní kẹ́ máa jẹ ká ẹ̀yin agbo ní kẹ́ kú sí ẹ̀yin kẹ́ máa níyàwó láyé ẹ̀yin kẹ́ níyàwó kẹ́ máa rọ̀mọ́ bí láyé ẹ̀yin kẹ́ bímọ kẹ́ máa lọ́kọ láyé. تبارك من ساس الأمور بعلمه وذلله أهل السماوات والأرض. bàbá ìmáàmù lọ́yọ̀ọ́ bóun ló ṣe rí bẹ́ẹ̀ kọjú síbí gbàtọ́ lòun wá nàró Ádámà
alayhi salatu wassalam. ẹ jẹ́ ń gbé láti source ọlọ́run náà ro ádámà ádámà ní wọ ọlọ́run bó o láyé ó sì rí tí n bá débẹ̀ ọlọ́run fi hàn ọ́ nísìn fọwọ́ bàdí ọ̀tún rẹ̀ ó fọwọ́ orí nǹkan wíńrin tó pọ̀ ó ní fọwọ́ bàdí òsì ó fọwọ́ orí wíńrin tó dúdú tọwọ́ ọ̀tún ó funfun. ádámà ní wọ ọlọ́run bó ló jẹ́ ó lọ́ọ̀rán tó funfun yìí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí ó dáa fún tí a bá dá yé nu sọ̀rọ̀ tó dúdú yìí àwọn tí ó sòrí ibú nù. tabaraka man sasal umura bi'ilmihi. bàbá imam dọ̀mí yìí mo wà tẹ́rìtì yìí ni mo wà ṣé mo lè sọ̀rọ̀. wadallalawo ahlu samawati wal ardi. alimarikazi. wadallalawo ahlu samawati wal ardi. أجلست أنسى قبلة للمعارف المؤرخ في الإسلام حل لمشاكل لمشاكل فذا شيخنا قاموس في العلم آدم ألوري ذو التأليف مريد البواتل إمام خطيب المسجد المتفنن مدير لمركز للحقوق المفاضل مدير لمركز للحقوق المفاضل إلهي فرهمه وزيد فيضا نعمه بأعلى فراديس لكل الفضائل بأعلى فراديس لكل الفضائل أجلست أنسى قبلة للمعارف المؤرخ في الإسلام حل لمشاكل وذا شيخنا قاموس في العلم آدم ألوري ذو التأليف مريد البواتل إمام خطيب المسجد المتفنن مدير لمركز للحقوق المفاضل مدير لمركز للحقوق المفاضل إلهي فارحمه وزيدي فيض نعمه بأعلى فراديس لكل الفضائل بأعلى فراديس لكل الفضائل. ìlú Ọ̀yọ́ ni mo wà yìí. tabaraka. ọmọ mi mo dààmú fa. man sasal umura bi'ilmihi. bẹ́ẹ̀ni. wadallalawo ahlu samawati wal ardi. ومن قسم الأرزاق بين عباده وفضل بعض الناس فيها على بعض. تبارك من سأسأل أمور بعلمه. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ráyè dáhùn bàbá lò. wadallalawo àwọn èèyàn ti pọ̀ níbí. ahlu samawati wal ardi. àti yorùbá ànábì òsì ní àyìnbá ni. ومن قسم الأرزاق بين عباده. mo kí kọ̀mẹ́ndà. وفضل بعض الناس فيها على بعض. kọ̀mẹ́ndò. وفضل بعض الأدب المؤدبي. الناس فيها أمير الشعراء. على بعض. Sheikh Abdulrazak kọ̀mẹ́ndà. الأدبي. ẹ jòkó. من قسم الأرزاق. torí àwọn ọdíìsì wa. akramakumullah. ẹ jẹ́ wá considerate. ẹ jẹ́ àsì tiwọn mọ́ tiwa.
tó bá ti di pé wọ́n ń rí ààyè ìjókòó àwọn àfáà wọn ò ní fẹ́ dá a ló mọ́ ẹ jẹ́ á sí tiwọn mọ́ ẹ jẹ́ á kọ́ wọn pàwọn àlàlétò jù. ومن قسم الأرزاق بين عباده kí lẹ fẹ́. وفضل بعض kí lẹ fẹ́. الناس فيها kí lẹ fẹ́. على بعض. ẹ tí jókòó. ومن قسم الأرزاق. ọlọ́run wá dá wa lónìí rẹ̀ kọjú síbí. ibi tí mo bá adé tí ẹ ti pè mí padà dúdú funfun ti wà ń bí àfáà tó ti yọrùn wọn èyí yọrùn ju ajá náà sì mi lọ ẹ fẹ́ dá pírọ́blẹ̀mù lẹ́nu mọ́dàd ó wà láàrin mi àti ẹ bí ẹ ṣe dúró yìí. تبارك من ساسل tó bá tí a bá ti há kéwú tí a bá gbàgbé tó bá ti wojú mi yóò rántí. أمور بعلمه وذلله أهل السماوات والأرض. àwọn kan ní kí ni jẹ́ bàbá ẹ̀yin ò mọ̀ pé ọ̀gà kì í pa ẹyin tọ́gà bá yé kalẹ̀ báyìí tó bá fẹ́ pa ẹyin yóò wá gungi lọ yóò wá máa ranjú mọ́ ẹyin o yóò máa ranjú mọ́ ẹyin ó sì máa pa fúnra rẹ̀ ẹjẹ́ adé yòókù mọ́ ìlú Ọ̀yọ́ la wà ní. وذلله tẹ́ bá fi irin dí ẹyin o tọ́gà bá ilé wo irin ó sì lu àfi kẹ́yìn ó pa ó ní tí wọ́n fi irin ó sè. وذلله olè ọmọ ọba lolú ló mọ̀ أهل السماوات àti adéyanjú والأرض. adéyanjú nǹkan lójoko àsọ ọ̀rọ̀ pọ̀ jẹ́mọ́ ẹ kọjú síbí funfun kọ̀ọ̀kan wá ń bọ́ sínú dúdú dúdú kọ̀ọ̀kan ń bọ́ sínú funfun ádámù ni wọ́n ọlọ́run ó dojúrú ọlọ́run ní kò dojúrú sọ́ọ́rí funfun tí ń bọ́ sínú dúdú ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ dáadáa tí wọ́n ní parí ẹ̀ dáadáa yóò ti ní rí àmọ́ yóò tọrọ jẹ ni yóò ti gbọ́n rí àmọ́ yóò yà wèrè kú ni ilé ní ẹbí sí ìta ní òkú sí ọmọ rẹ ó pa àmọ́ wọn ò ní sin dúdú tí ń bọ́ sínú funfun olùtẹ́ tí ma tutọ́ lé lórí kò ní àyín ibi ìsáàyè rẹ ẹ̀ padà dẹnu ọ̀nà rẹ̀ tọrọ owó àwọn làwọn tí wọn bẹ̀rẹ̀ dáadáa tí wọ́n parí ẹ̀ dáadáa dákun wá sí àkọ́kọ́ bólọ́mọ̀tọ́ wà ìpínwó lọ wá sí àkọ́kọ́ nù tọkọ̀ bá sí lọ́yọ̀ tó lòun lè kó tó lè lọ kábọ̀ ó dìgbà tí ẹ bá rí kó tó dé kábọ̀ ìmí ò ní tí kó ngbòrò tó yẹ lásìdẹ́ǹtì ìmí táyà rẹ̀ ó jò lọ́nà ìmí ò gbiná lọ́nà bẹ́ẹ̀ láyé ṣe rí ẹ má ti yọ àtàwà ń bí àti ìgúnlẹ̀. mo bò yẹn ní 1 million lónìí kò ní kọ́ mọ́ tọrọ jẹ lọ́la ó lè dalẹ́ kí Buhari tuntun lé ká kó tó dàárọ̀ ọ̀la ní ìsìn àti ẹ̀kọ́ ọlọ́pàá fún wọn tó dolo sí padà bí wọ́n bá ṣe ń tún ẹ̀ka ni wọ́n máa arrest wọn pé ẹ máa probe wọn ọlọ́pàá tí òun wọn ti dóòdì ẹ̀ kó tó tún ẹ̀ka. ìbámu rí bẹ́ẹ̀ Mustapha ti máa pàṣẹ láyé Abacha àwọn amúkẹ́ máa wá sọ tẹnu rẹ̀ tí ìbáṣepọ̀ lọ mú Mustapha ta ló tó mú. Ọbalolú Ọlọ́run wá dá ìran kọ̀ọ̀kan ibi tí mo ti yanu Ọlọ́run tún wá yọ nínú ìran kọ̀ọ̀kan khiyaran ẹni ẹ̀sà tí a bá ní olòṣì lẹ́ni ẹ̀sà wọ́n lọ́gàá olòṣì lọ́gàá ẹni ta lọ́gàá olòṣì àná ẹ̀jẹ̀ á máa sunlé ara wa bàbá rẹ̀ òfin tó dá kalẹ̀ fún. bínú bá bí a ní ẹ̀jẹ̀ á máa pa ọmọ ara wa èwo ló ń tọ́ tó yàn àwọn ọ̀gá olórí ibú lẹ̀ ń rí olówó náà tún lọ́gàá ẹ kọjú síbí ẹni ta lọ́gàá olówó ẹ̀ dáhùn ẹni tó lẹ́mìí ìṣe lọ́gàá olówó gbogbo ẹni tí ò bá lẹ́mìí ìṣe kò tí ì dépò ọ̀gá wọ́n lọ kọ́lé 500 million ọ̀kàrẹ̀ sọ ọkọ́ mọ́sálásí 50 million sọ ọkọ́lé ọlọ́run 10 million sọ ọkọ́ 5 million ọ̀ tí ì dépò ọ̀gá torọ́ lẹ́mìí ìṣe. Allah. ṣé eléré ní kọ́ni nípa ìwà bá a fa ṣé jẹ́ ń rí i àti ọmọ aráyàn sí tí o bá gbọ́
ẹ jẹ́ bá a sọ̀rọ̀ bọ́lọ̀ ṣe kí a tó. وذلله indiscipline. أهل السماوات والأرض. su'ul adab. àti yorùbá anábì òsín bíi ni. àwọn àfáà náà tún lọ́gàá gbìyànjú kọ́ wà náà ọ̀gá àfáà ẹlẹ́wọ̀n lọ́gá àfáà àti ògbé kéwú yílẹ̀ àfáà ti fi kéwú yílẹ̀ lónìí o Ọbalolú ẹ má rìlẹ́ǹtì o ẹ máa bá a lọ ẹ máa bá a lọ yá nọ́fṣù sí i abàdá. يا نفس سيه أبدا ولا تحبي أحدا ẹ má sinmi o. إلا لجليل صمدا يا نفس موتي كمدا. àwọn ọ̀dọ́ tí a fẹ́ràn wèrè nínú ìlú àwọn náà tún lẹ́ni ẹ̀sà ẹni ta lẹ́ni ẹ̀sà wọn yóò máa dáwọ́ lẹ̀ yóò máa mú kọ́bọ̀ lójú títì ẹni tí wọn ò jèrè bàbá rẹ kò fẹ́ kan tó ń jèrè òun náà àwọn ẹni ẹ̀sà ọmọ òfò ń bẹ níjọ́ tó máa sunlé náà máa rántí wọn ẹni ẹ̀sà ló náà wọ́n máa ní ọ̀gá wọ́n máa káwó òkè fún ọlá pé kí ni ó lè pa olóríire tí ò ní wẹ̀yìn ìdààmú àdúgbò bó bá jí láàárọ̀ àfọ̀tíyọnu nù tó bá di alẹ́ àgbé igbólé ẹnu rẹ wá blow bí salẹ́nsà mọ́tò yóò máa fi ọ̀kadà kọ zero ẹ tó sì fọ́ lórí lánàá wọn ò jèrè ẹ̀ mọ́ ọ̀káre ẹni ẹ̀sà nínú ọmọ tí ò ní kàn sí. ẹni ẹ̀sà máa bẹnu obìnrin ẹ̀yin obìnrin ẹni ta lẹ́ni ẹ̀sà ẹ dáhùn nínú yẹn níta lẹ́ni ẹ̀sà yóò mọ nǹkan bẹ́ẹ̀ tá a ṣe ẹni kílẹ̀ àkọ́kọ́ yóò mọ̀ náà dá fọ́kọ ẹni kílẹ̀ lẹ́ẹ̀kejì yóò mọ̀ ara mú fọ́kọ kílẹ̀ lẹ́ẹ̀kẹta yóò forun pa ọkọ lórí. يا نفس سيه أبدا ìwọ tó dùn rárá ọ ẹsẹ ni ẹ̀sà. ولا dákẹ́dákẹ́ تحبي yóò máa rìn nínú ẹ̀dẹ̀ bíi gan bíi igi obìnrin máa sẹ́ lólo ni orí ọkọ ló máa gbóni inú máa gbé ọkọ yé ìwọ náà lọ ṣe báyìí ọwọ́ arìn bíi mọ̀pó tó ìṣe mọ̀pó mi ọwọ́ àǹkìlẹ̀ kà lọ́ìdẹ̀ wọn ìgbésẹ̀ obìnrin kó dún lọ́ìdẹ̀ lọ́ àjọsìn wèrè ní ọ́. ولا تحبي أحدا إلا الجليل صمدا يا نفس موتي كمدا. èyí gan ìgbésẹ̀ rẹ̀ ń jọ mí njọ́ tó bá fẹ́ ṣe bí ti ṣe. لا تحبي أحدا kọjú sí kámẹ́rà kí wọ́n rí ọ. إلا الجليل صمدا òní ń bá wí ọlọ́pàá. يا نفس موتي كمدا. jẹ́mọ́ wa نعم. bàbá Ọbalolú àgbà ẹ dẹ́kun ẹ wá gbọ́n tí ń wí ká máa gbé kiri fún wa lókù kí wá lóògùn ayé Ọbalolú bàbá imam ayé lóògùn o alimoru a oògùn ayé náà ni kéèyàn ó ní ìwà kó mọ tí ń ṣe istimalu ma yujammilu al-abda wa yazinu ẹ kọjú síbi ẹ dákun kéèyàn máa ṣe nǹkan tí ó fún ọmọ èèyàn ní ẹwà tí wọ́n fi máa fi ọ́ tọrọ ọmọ ládùúgbò wàtárùkù máa yúdẹ ní sòhò kéèyàn ó fi kalẹ̀ ohun tí ó sọ̀yàn dèyàn yẹ̀yẹ́ adéyanjú àṣì àkọ́kọ́ bàbá ẹ̀jẹ̀ nǹkan márùn péré torí ẹ̀ tí wọ́n ń gbà kalẹ̀ muru atulisan tíìbù wà halawatuhu ẹ̀rọ kẹ́ kọjú síbí èyí gbọ́dọ̀ dá lọ́rọ̀ sísọ ha ọmọ yẹn ní kọ́lé lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀jì ó yọrí ẹ̀ yóò fẹ̀mí gúngùn gbé ọtí bí ẹnu sórí ire nu sẹ́wọ́n ilé ló kọ́ báyìí tọ́lọ̀ rẹ̀ fẹ́ kò lè rówó kàn án sọ ti sọ báyìí ọdún ni ò ní dá fún ọmọ ẹ kọjú síbí ẹ ti máa ń wo ẹni tó ga bíi kó kú tí ń sọ tí ò dá sẹ́ni ó ga wọn ò ní pín gíga kan
فإن الرزق مقسوم وسوء ظن لا ينفع إن الرزق مقسوم wí. وسوء ظن لا ينفع. ó ní wọ́n tó fẹ́ràn kọ́ máa criticize criticist tó fẹ́ràn kọ́ máa wá ìṣubú èèyàn ká iná risk maksumun ọlọ́run ti pín bá a ti jẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ lọ́lọ́run kọ́ fún yín ní òdùn mọ́ yẹn yóò kàn kú ni bí ó sì kú yóò sàárẹ̀ ọkàn òhun ni ó pa ẹ̀yin ẹ máa ka ọjọ́ tá a joyè níwọ̀n tó fi aṣáyé lọ bọ́ọ̀ bá jókòó jẹ́. فإن الرزق مقسوم Ọbalolú miafaru. وسوء kí ló dé. ظن لا ينفع ẹ ti fẹ́ darí ọpọlọ mi. فإن الرزق مقسوم. ẹlòmíì ibi ẹnu ni ó ti tẹ́. bọ́lá àfáwọn tí ń rówó ra mọ́tò bọ́lá ọmọ rẹ ti rówó rà fún wọ ẹni ẹ̀kọ́ ni ọ́ èmi ni ha àti ẹ̀ máa ṣe kí lọ́rọ̀ ó fi àṣẹ mọ́ láyé. فإن الرزق èyí sì gbọ́kọ̀ wá gbolé ọlọ́kọ̀ tí ò ní pààtì ni bínú ṣe ń bí ọ kí ló ń bí ọlọ́run ọlọ́run tó rà fún ti fún ní pààtì. ṣèbí wọ̀ nínú ń bí ẹ kọjú sí bí ẹ̀yin sọkúsọ ẹ̀yin ọlọ́rọ̀ kọrọ̀ tó dáa fẹ́ gbọ́ ẹ̀yin tẹ̀ ń kùn bí ìmọ̀dò ẹ̀fẹ̀nú túlẹ̀ bí tùkú ọ̀rọ̀ ọlọ́rọ̀ sísọ bẹ́ẹ̀ sì ni yálàkàtọ̀ jòkótì ọ̀tí ìsan owó àkàtọ̀ gbàláwìn kókó ọ̀fẹ́ náà lọ́mọ ọmọ ayé rẹ̀ ò dáa kọ́kọ́rọ́ lẹ́yìn kó sọnù ó yájú ọ lọ kó sọnù yájú kọ́kọ́rọ́ lọ. ṣé kákà yókù àbí àsìmí ẹnu wa bàbá imam kọ́rin ẹ tó wà lójú agbo yẹn lọ sọ ẹnu yín báyìí rẹ̀ ò bá ti dáa mọ́fẹ́nu gun ẹni tó dáa fún orí rẹ̀ sọ̀rọ̀ ó sè ṣebí ni wọn náà ti kò sí ọlọ́ọ̀kan lọ ọsẹ ni abẹ́bẹ́ ìdìrẹ́ tó kún fún nǹkan dúdúdúdú kò jẹ́ ni èyí kò jẹ́ obìnrin pàtì èyí kò jẹ́ obìnrin pàtì èyí kò jẹ́ obìnrin pàtì. ṣé a sọ̀rọ̀ àbótó. فإن الرزق مقسوم adéyanjú وسوء ọmọ alùsèkèrè mọ́lù tì sẹ́. ظن لا ينفع. èyàn ọmọ ọba èyàn ọmọ àtìbà. فإن الرزق مقسوم. ẹ̀ ń tẹ̀ wọ́n bí ẹni náà ọlọ́fà máa ń ṣàdúrà kan sẹ́ẹ̀ léṣe mo fẹ́ kẹ́ máa ṣe látòní kábíyèsí ni wọ́n lọ́hùn fún mi lówó àbí kọ́ fẹ́ ẹni tí ò fún mi bọ́ọ̀ fún mi sáfẹ́ ẹni tí ò wá gùn mi direct or indirect fún mi ní nǹkan lónìí ó wá dá fọ́ọ̀rẹ́ rẹ ó wá ń sọjọ́ orí rẹ ìwọ tí kádàrá ti takò ó làjọ máa ń gbá bọ́ọ̀lù ní class àwa là máa ń na ọmọ yẹn àmọ́ léyàdé ẹ̀ tí ẹ̀ lé rẹ́yìn fún yàrá ìbèlè pẹ́ ra díẹ̀ gbogbo ẹran tẹ bá rù lórí tirẹ̀ ládùúgbò tí tètè sí ń kùn ilé yín náà ń gbé bọ̀ ó lọ wí. فإن الرزق مقسوم mo já wọn lẹ̀ lọ́nà ni. وسوء ظن لا ينفع. mo já wọn lẹ̀ lónìí. دع الحرص على الدنيا yà fún làjà. وفي العيش لا تطمع. ẹ ń wo uniform bá àfa àtàrà ìmáàmù ni. chan. دع الحرص على الدنيا. ẹ má di bàbá lójú olórí ẹbí ilé wa ló wọlé ẹrí nǹkan ni ọ̀fìn. èmi rẹ̀ làjọ ń dàgbà lọ kó lọ sáàsì àpẹ̀lẹ́pẹ̀lẹ́. عيش لا تطمع. olórí ẹbí ẹkú rìn ẹkú àgbà àgbòrò ọ̀rọ̀. ولا تجمع من المال. ẹ ń wọ́n bá ní gbogbo ọ̀ràn káì má ṣe bá wọn ọ ti gbàdúrà látẹ̀kẹ́ má ṣe bá wọn. ẹ mánéjì ara wa kọ́ni bá sórí ire tiẹ̀ náà dáadáa ló ṣe
family mi ló gbàgà fún. لا تجمع من المال kí bàbá ni bàbá. ولا تدري لما تجمع. asálẹ̀ kejì nínú márùn. Abdullahi ọmọ òtú. ẹlẹ́ẹ̀kejì tẹ̀lé mi mọ́. Súndí Àmàjídì ìmáàmù àgbólé wa nù bọ́sìn. ìmáàmù àgbólé wa nù àbúrò mi ni. nígbà mo jẹ máàmù lù tán mo yà fún oúnjẹ tágbólé. ọ̀kánjú àní bẹ́ẹ̀ bá pẹran ẹ má bò oúnjẹ ẹ sàpín níwájú ta òun. èyí tó bá gbọ́n ẹ òun ló ń ní. nàró. لا تجمع من المال. a gbọ́dọ̀ wà á mọ́ yá jù ìwọ náà tó wà nípò ọ̀la tó wà á mọ́ yá wọn kàn kú ọ lẹ́sẹ̀ ni. já lólúkálùkù lọ́wọ́ kẹjọ máa róòlù lọ èmi wọn lájọ kúrò lọ́fà nísìn ó bébè ò bẹ́ńbẹ́ wọn ò fọ́ ba nǹkan tá a bá délé kálukú náà máa yí lọ́nu ọ̀la ẹ̀ rí ọ̀fọ̀gbàdì ẹ̀ rí bó ṣe dúdú bí ẹ̀jẹ̀ èkó. ولا تجمع من المال ولا تدري لما تجمع فإن الرزق مقسوم. jàmáà tí n bá sọ kínní kan sẹ́yìn lè gbà mí gbọ́ ẹni kínní ààyè tí mo jókòó yìí bàbá tóbi ló kú omi ẹ̀ tí wọ́n fi débẹ̀ ìmáàmù Ọ̀fà tó gbèsè ní bàbá tiẹ̀ bá a ti ń sin nírántí àná láàfin wọ́kú a máa ń jọ láwọra wọn ni mọ́sáàsì jimá tí mo kọ́ òní kí jimá ń bẹ̀ ìwọ tó dáa fún tí ò dáa fúnra rẹ aláwòde rẹ ẹni ẹ̀kọ́ ni ọ́ ọwọ́ adágbolé ọwọ́ anyin agbára bíi ọmọ náà ọ ní wọn ò nàró kí ọ ta ló benefit yẹ ta ló tàlù báríkà rẹ kò dáa fún ọ kò yé ọ ibẹ̀ yẹn kí n lọ lónìí inú òbí mi sí ẹ lónìí jésù tó ń sọ kí n máa lọ. فإن الرزق مقسوم. bàbá imam àṣẹ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́jú síbí mùrú àtúlìjáàhì ìwọ tọ́lọ̀ ìbá ni ó dáa fún bàbá ìyá ló ń kọ́ ẹ bá ń kí wọn o ẹ ní parẹ́. وسوء الظن لا ينفع. ọ̀rọ̀ ti programu وسوء الظن لا ينفع. tẹ́ ẹ bá dé ẹnu ọ̀nà mi ní láìbírì mi ẹ̀yin ni mo gbé sọ̀kan báyìí bẹ́ẹ̀ ṣe wé láwà ní ọ̀nà ẹni tó wù yẹn wé. وسوء الظن لا ينفع. ẹ kọjú síbí ṣé ń gbọ́ nǹkan míì ni. ẹlẹ́ẹ̀kejì kéèyàn ó fi iyì tọrẹ bàbá imam gbogbo ẹ̀yin yẹn ńláńlá tí wọ́n tẹ̀ bá ti gba àwọ́ọ̀dù tẹ̀ lẹ̀ nǹkan mọ́lé ayé ò yẹ yín lẹ̀ nǹkan mọ́lé. bí wọ́n fòye lọ béèrè èyí á fowó ra yìí ilé kéwú lágbájá ẹ fi mi jẹ bàbá àdínì mo tó jẹ mo fẹ́ kó yẹn lẹ́yìn gbogbo káàdì ló ń dojú rẹ délẹ̀ ìwọ tí wọ́n ní pè káyà ayé rẹ mọ́ ó ní wọ́n gbowó lọ́wọ́ ọ̀hún owó tí yóò bá ná fọlọ́hún èṣù náà kí ó bá ná njọ́ tí a fi màmí jẹ oyè tán ẹgbẹ́ kan tí a fẹ́ kó mi lẹ́sẹ̀ wọ́n kàn fún màmí lóyè ni mo lé mi lẹ̀ ń wá ká kìí ṣe màmí ẹ ti mọ̀ pé ń tẹ̀lé màmí ó dà màmí ẹ̀ ń so màmí wa dojú agbó ìyá mi sì ti dàgbà mo ní ẹ má rìn lásán ẹ má mì ọjọyè dọjú alẹ́ nù ìgbésẹ̀ kọ̀ọ̀kan báyìí wá 1000 wọ́n ń kà á àwọn èèyàn ní kí ló dé mo lè mi jẹlẹ̀ mọ́mú ìyá mi tún joyè ó tó lóríire fúnra wa gbogbo ẹ̀yin olówó tẹ̀ róye jẹ níbi ẹ̀ ráyé jẹ kí ni ha ọjọ́ lọ rẹ́jísítà nílé kí àdúgbò rẹ kọjá ayé ó tó lọ ìwọ aláìní kan ṣe burúkú yìí ọ̀wá láwọ́ọ̀dù ẹyọ kan bí mo ti dúró yìí mo ti gba àwọ́ọ̀dù 178 plus home and abroad national and international mo gbà lamẹ́ríkà mo gbà ní London mo gbà ní Togo mo gbà l'Abidjan mo gbà ní Misra àwọ́ọ̀dù 3 ni mo gbà ní Cairo mo gbà ní Merit Award House l'Abuja èmi àti Sheikh Dahiru Bauchi ìjọ kan la jọ gba award ní National Merit Award House àtẹ̀mí àlíngì mo gbà ní Katsina tí wọ́n attach ma provide mi tí ó fi pọ̀ nù not Imam of lásán an international man. فإن الرزق
ذلك مقسوم mo gbà ní Bradley University. وسوء لا ينفع. ẹ wá ń báyé káàkiri kọjú síbí ìwọ tó ti ìjòyè mọ́ regret pọ̀ ìjòyè dòní. ó wá ní ọ̀nà kan láfíìsì owó wọ́n joyè bí ọ̀nà 15 jọ́ tí a bá kú iye ọ̀nà tí wọ́n ti rántí wọn nù. Allah Allah. wọn ò mọ̀ dá mọ́. ẹ kọjú síbí Ọbalolú lára iyì kí wọ́n bá yẹn lóye yẹn ní kọ́ yá yẹn ní mọ́tò rẹ níjọ́ ìyàwó ẹnìkan ó fẹ́ yàwó ó wá yá ọkọ rẹ ló wá ṣe ìyàwó iyì tí ò lè tán ni ẹni ó yá mi ní mọ́tò ń jọ mo kọ́ ṣe ìyàwó dọ́là ní mọ́ ṣàdúrà fún láyé ṣìrókì tí mọ̀ pàrọ̀ náà rà yóò ṣe fẹ́ ṣùà wọ́n wá sọ wọn dírẹ́fà pé má fi kọlu kí wọ́n yá mi ní o tẹ́ẹ̀dọ̀ díẹ̀díẹ̀ ẹni ó kọ́kọ́ rán mi mẹ́kàlá yí ọmọ òmùpó ni aládìrẹ fatai tí mo tó táǹkì lọ́mùpó olókọ́ rán mi mẹ́kà olókọ́ ọkọ̀ fún mi láyé olókọ́ fún mi ní rédíò program láyé iyì èyí ń wò lé tán ìwọ lọ́wọ́ tó wà ń bí tàrí yìí rẹ lò táni kó sọ pé ọtí ẹ̀ wúlò fún ìwọ tájá wúlò jùlọ yìí. bàbá yìí máa gbogbo olówó tá a bá ti rí iyì rẹ lò ó kọjá lórí àpáta ni kò lè lóko mọ́ ṣé a sọ̀rọ̀ àbótó kílẹ̀tẹ̀ wa ń rọ bíbí ẹni tó lóyún. fakiru kullu dhi hirsin wí dáadáa. ganiyun kullu ma yaqna. Ọbalolú oje nsáré kàyókù wàmúrú atùlùmọ́ọ̀lì ẹ̀kọ́jú síbí kéèyàn wá lo iyì kó fi owó rẹ ṣe dáadáa ẹ̀kọ́jú síbí ọ̀nà wà lóye lè náwó sí tí òfin ní sórí ibú ẹ̀yẹ kílẹ̀ àkọ́kọ́ ń tọ́ ọba ní lórí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kò sí extravagant níbẹ̀ kò sí israf níbẹ̀ lọ ra bẹ́ẹ̀dì ní góòlù fún ìyá rẹ̀ lọ ra water bed fún bàbá rẹ̀ bó bá wù ọ́ lọ́lé Ọbalolú tó máa ṣe ń ta lọ́kẹ́ tó máa tún ṣe bọ̀ ṣe ń ṣe lọ kò sórí ibú ń bẹ ọ̀fẹ́ ló kọ lọ́dọ̀ bàbá tó bí ọ ni ọ̀fẹ́ ló kọ lọ́dọ̀ ìyá tó bí ọ ni. ọmọ àlò láwọn wákà gbogbo ọmọ tí ìyá rẹ̀ àjọba rẹ̀ bá ti jèrè ẹ̀ òun náà bí tó ti gbórí ibú rẹ̀ wá. Ramadan fi wá lọ ìyá rẹ̀ ò mú mílíkì agolo kan kó bí mi wọn ò jèrè wọ́n mọ́nù tìyá rẹ̀ gbé ó sì ní ò jèrè bàbá rẹ̀ yìí ikú òṣèlú bàbá rẹ̀ náà kú wọn pa sọ́nà oko ni ìwọ ọmọ náà tún wá dé ànígbà Àtíkù Òṣùnkún Buhari wá lòun ní gbà Ọ̀ṣínbàjò tí ń tẹ̀wé èwe lẹ́gbẹ́ bàbá rẹ̀ nù wọn ọjọ́ kọjú máyé rẹ̀ àti tiẹ̀ ti dájú ju bàbá rẹ̀ lọ. kó máa yà lọ ìwọ tó ti jẹun alẹ́ ọ̀wá ń jà sáwọn tí wọ́n fi bílíọ̀nù táàkà ìwọ tí ìyàwó rẹ̀ ń bọ́ ṣé kókó kù ìwọ tó lè bú ìyàwó rẹ̀ pé ń yàn lè toró ń jẹ dín ìyàwó rẹ̀ lọ ń jẹ. ẹ̀yin lẹni wá sọ̀rọ̀ ẹ̀ sì gbọ́ fún ọ̀rọ̀ lónìí. fakiru kullu dhi hirsin ganiyun kullu ma yaqna. ẹ kọjú síbi ìtẹ̀ ń hó yẹ̀mùyẹ̀mù ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ máa ń tọ́ka lọ́rọ̀ yín gbogbo ọmọ rẹ ilé ànáná ti ń tọ́ ibi tí wọ́n ti jèrè wọn nu ọjọ́ lọ gba nǹkan rẹ tó ń fọ máa ń gun ká bí ehoro. fakiru kullu dhi hirsin ganiyun kullu ma yaqna. jẹ́rẹ́ àfàwà láti kó gbé kámẹ́rà rẹ kó ń bẹ́ o. bàbá yìí mọ̀ ẹni tí kò rọkọ̀ fún mi láyé tá a bá pàdé lónìí wọn páàkì sí gbogbo kàrámọ̀ tó lọ ṣe wọn àmọ́ sáré lójú títì ẹ̀yẹn ní kí ló dé mo olólà mi lágàn mọ́tò bẹ́ẹ̀ ṣe kọ̀tà mi ẹ̀ gbọ́dọ̀ mọ́ kọ́ tiẹ̀ mọ̀ tí màá tiẹ̀ fojú kan Káàbà láyé òun ló rán mi ẹ̀yin olówó tẹ̀ mọ́ bí tó yẹ ká ná owó sí ẹ̀ẹ̀kejì owó tá a bá ná fáwọn childhood friend wa àwọn ọ̀rẹ́ tẹ̀ jọ dàgbà ọkàn wọ̀rẹ́ rẹ ní àjọṣe lọ múra tó bá rí Káàbà yóò wá bú ẹkún pé Ọlọ́run àṣẹ́mi ní orí Káàbà ìwọ olówó wèrè ọwọ́ nìkan ọ̀rẹ́ wa ṣe ọdún léyàlé rẹ̀ ta ni olọ́mọ tí ò fún lẹ́ran fún ọ lẹ́ran kí wọ́n mú lọ lé ní ìkànnì ọ́ ó ní ẹ wá sọdún lé mi àná wa ẹ̀yin wèrè náà wá kú òlé bẹ́ẹ̀ bá rẹ̀ rẹ̀ pẹ́ papọ̀ mọ́
ẹdúró lẹ́yìn ẹ máa sọdún wèrè ẹ̀yin náà wá lọlé ọ̀rẹ́ ẹ wá ní bá ń wá ìfún ń wá náwó sí fún lórí iná bá ń wá ìfún ń fẹ́ jẹ fún ayé rẹ̀ bàjẹ́ ìjọ ọdún níyàwó àtọmọ tiẹ̀ máa ń sunkún ọ ìgbélé ọlọlé ọ̀rẹ́ wèrè kan tí òdí tiẹ̀ rò wọn gún yẹn fún kò gbọdọ̀ rí yẹn lójú yóò máa ṣe bí wèrè. fakiru kullu dhi hirsin. Sheriff wá sí yabọ. Ganiyu kullu man yaqna. Bàbá Imam ẹ jẹ́ ń wí ẹ márùn mo ní wí ẹ jẹ́ ń wí kẹrin. Jẹ́mọ́ ẹ̀ ní kí lẹ́lẹ́ kẹrin. Muru atul khuluqi. Ká fi ìwà tún ayé ṣe. Ẹni bíi kíni? Mọ̀lẹ́bí rẹ tó dáa fún tọ̀ba lówó fi wá sí. Bí bá ń ṣènáwó máa sì wá. Máa bá gbàlejò ayé tiẹ̀ náà ó dáa ọ̀ lówó ọ̀tún níwà. Yóò máa pòṣe bí ọmọlé. Tó bá rí ọmọ ọlọ́mọ tó dára yóò máa ní ọ̀rọ̀ mi ń ṣe bẹ́ẹ̀ ni ń bọ̀ wá dá kò lè dá fún ọ pa. Fakiru kullu dhi hirsin. Ayé rẹ ti bàjẹ́. Ganiyu kullu man yaqna. Ẹni bá yóò bá ẹni bí òní sọ̀fò. Da'il hirsa ala dunya. Ọmọ bá wí dáadáa. Wa fil aishi la tatma. Wala tajma min al-mali. Wala tadri lima tajma. Faqiru kullu dhi hirsin. Ganiyu kullu man yaqna. فإن الرزق مقسوم وسوء لا ينفع فقير كل ذي هرس غني كل من يقنع دعي الحرص على الدنيا وفي العيش لا تطمع ولا تجمع من المال ولا تدري لما تجمع. Bàbá Balolu mo ti ṣe bí tòní tipẹ́ ọ̀rẹ́ mi ní ṣe nǹkan lónìí. فإن الرزق مقسوم. Balolu sọ pé bàbá àwọn lèmi síbẹ̀ kọ́. حياكم الله. Ó ní rárá ọ̀rẹ́ ni wá. فإن الرزق مقسوم. Balolu. وسوء لا ينفع. Ẹni bá yóò ń bá ànábì ẹ bá bàbá. فقير كل ذي هرس غني كل ما يقنع. Bàbá lẹ́gbàá kọ́ فقير كل ذي هرس Lẹ́bẹ̀kúta. غني كل ما يقنع. Ọlọ́mọ ló kù ní sọ̀rọ̀. آمين. Nisfu Sha'ban ọ̀dọ̀ wọn ni mo ti ní wá sí Lábẹ́kúta. الله. فقير كل ذي حرص Ẹni tó wá kí mi nísìn Nisfu Sha'ban. غني Ọlọ́mọ àbí ọmọ ló kù ní sọ̀rọ̀. كل ما يقنع. Ọlọ́mọ jẹ́ regret action mi. فقير كل ذي حرص Ẹ jẹ́ wọn ó jókòó tó غني كل ما يقنع. دعي الحرص على الدنيا Balolu mo ti ní kí wọn ó jókòó. وفي العيش لا تطمع. Bàbá ìmọ̀ mo ń bẹ lórí ìjókòó. ولا تجمع من المال. Ó tó Misliu síbìtì. حياكم الله. ولا تدري لمن تجمع. Misliu. فإن الرزق مقسوم. Sharifuddin. وسوء لا ينفع. Alo nípa ayé elépo. آمين. Sọ fún Costco. فقير كل ذي هرس Kọjú síbi rẹ̀. غني كل من يقنع. Jẹ̀mọ́ ẹ̀ nínà. نعم. Mùsùlùmá. Ọmọ àwọn ẹni ọlọ́. Olùlọ́sọmọ́dì gbà mọ́ lọ́wọ́ òjò. Bẹ́ẹ̀ ṣe ń wo lóbìnrin.
àrà tó dá nínú Islam bá àáfà tó bá rí i dá ó gbìyànjú ilẹ̀ rẹ̀ àtilé rẹ̀ gbogbo tó fi ṣe ilẹ̀ àtilé tó kọ́ sí Ìbàdàn ó lé ní 250 million bẹ́ẹ̀ sẹ́ wọn tó kúnlẹ̀ gáhùn jòkó ọmọ àwọn ẹni Ọlọ́run yóò máa ní bàbá mi ọba lolú ìwọ tó ọ̀rẹ́ ni Ọlọ́run pè ní bàbá rẹ̀ ṣètánì bàbá rẹ̀ ìwọ lọ dáhùn dá mi lóúnjẹ rẹ̀. fakiru kullu bi hirsi. ẹ̀gbọ́n kan tí mo pè é ní olùlọ́sọmọdé gbàgbọ́ lọ́wọ́ òjò obìnrin takuntakun tó ṣe takuntakun fún Islam mọ́ṣáláṣí bẹ́ẹ̀ họ́ọ̀lù bẹ́ẹ̀ Ọlọ́run ní pa ọ́ máa lọ́wọ́. àmín. àwa náà regret pé bàbá rẹ̀ la jẹ́ àmọ́ rí gbójú òkè kọ́ wò mí àṣà tó bá lóun ó gbọmọdé ẹni yàrá yóò forí gborógùn àṣà tí ò gbọmọdé ẹni títì tó fẹ́ gbé ọmọdé ẹni yàrá á tilẹ̀kùn mọ́ ní rádaràdà ní ò bá jáde bí ò bá kú. gàdéyó. gbàgbé ẹ ọmọdé rẹ yàrá wa ló wà àṣà tó bá lóun ó gbé ọ yóò ṣe àgbákò. kullu bi hirsi. gàdéyó kullu ma yaqna. ẹni bá yóò máa nábì òní ṣòfò. dáhìn hirsi ala dunya. ilé ọ̀rẹ́ mi mo wà ọ̀rẹ́ mi Ọbalolú Sheikh Abdulrahman Ọbalolú ọ̀rẹ́ wa ana wa anta kahazeni fil janna. mashallah. àti Adéyanjú fúláàtì kan yàrá kan gbogbo abẹ́ láti wà lálẹ́ janna. Ọbalolú ẹ kọjú òkè tó jẹ́ ńgbà tí ẹ báṣẹ bàbá yín jẹ́ ẹ yọ máa fà dáadáa kí abadé máa fẹ́ wú orí sunkún lẹ́nu ọlọ́pàá. bàbá yìí máa n tí mo cherish lára wọn nu kéèyàn jọ máa fà kó má báṣẹ bàbá rẹ jẹ́ wàláhì excellent ni. Allah. àmọ́ yọ máa fà tó ti ṣègbè nísìn. Ọbalolú. lámúrúkà mal insanu illa bunu yawmihi. kò tí ń jọ́ mi èèyàn àfi kó jọ́ mu òní ọmọ tí wọ́n ti ń fọlá àbá rẹ mi tí ò lọ́lá ó ti bọ́ lájẹ́. alama tajalla yawmu labunu amsihi. ẹlẹ́ẹ̀karùn-ún mùrú àtúlẹ̀ ẹ̀sà. Allahu akbar. ẹjọ ẹkọjú síbí kéèyàn ó lè ṣe dáadáa bàbá káwá ṣe dáadáa pé mẹ́ta al-ihsanu fil waqt ó fil cost ayakumullah. káfà níyẹn wá ṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì al-ihsanu fil fa'il káfíṣẹ́ wá ṣe dáadáa wal-ihsanu fil waqt káwá ṣe dáadáa lásìkò ibi tí ń ti sinmi ni ẹ̀dá tó bá ráàyè tí ò ṣe dáadáa wọ́n gbà ṣẹṣẹ mọ́ lọ wọ́n gbà àràdá mọ́ lọ́wọ́ gbogbo àwọn tó tọ́ kọ́ ra fún mi tí ò rà fún mi níjọ́ sí tẹ́lẹ̀ omi fi rà á ó ti gba pò kíní mọ́ wọn la bọ́ ọ̀rá ní ìṣó tiẹ̀ kún okun lé àríbi gbé kàmú bó lọ wí jèrè. wa mal fakhru bil azmi ramimi wa innama. tani alága yín. fakharu alladhi Ọbalolú tani alága. yabugil fakhara bi nafsihi. mo fẹ́ máa lọ́nu mo ń lọ àgọ́ àmọ́dù. مالي فخر بالعظم الرميم وإنما àwọn ọ̀rọ̀ ìdùn wọ́n mú. فخر الذي يبغي الفخر بنفسه. àwọn olóyè mélòó ni. فخر الذي tí n bá ti pọ̀ olóyè yọ̀ǹda mi. يبغي الفخر بنفسه. Ọbalolú ò bẹ̀ mí lélẹ́yìí ṣùgbọ́n tí yẹn bá délé ọ̀rẹ́ rẹ̀ kó ṣe kọjá ntí ẹni kó ṣe. وخير الناس. ibi ni wọ́n ti wá mi wá sọ́fà wọ́n wá kí Jímọ̀ lẹ́yìn mi àwa tura lẹ̀ ó di after 4 kan tó kú o mo wá lọ ṣe wáàsí níjọ́ kan ní ṣe gbó ọ̀rà ni Ìsẹ́yìn ni bàbá mo wá kú o lóru mo tún ní wáàsí nílé Sàláàtì nílọrin. Ọbalolú wá gbé ọkọ̀ tẹ̀lé mi lóru náà torí mi ò mọ̀nà bí rìn dáadáa nígbà yẹn láti Ìsẹ́yìn wọ́n sì sìn mí dé Ìlọrin mo dojú agbo ní 3:30 lóru pẹ̀lú Ọbalolú yìí èyí tí mo wá kàn yín níjọ́ ní mo wá ní ọ̀nà express yìí ó rú mọ́ mi lójú Ọbalolú tún wá gbé ọkọ̀ ṣáájú àwọn àsìn èmi tán gbàtà ń dábọ̀ ta ní sìn yẹn bọ̀ padà bẹ́ẹ̀ ni Adéyanjú tí ma fẹ́ wọ Ọ̀yọ́ wọn lọ dúró dèmí láti wọ̀lú ọmọ ọba fa ọmọ ọba ọmọ Àtìbà
nínú oòrùn ọmọ kú wọ́n wá tẹ̀lé mi jàmáà ẹni tí ò bá kábùkù rí kì í mọ iyì àpọ́nlé tẹ́ bá sì pọ́n yẹn létí ò mọ iyì ẹ̀ka lábùkù tó bá yẹ sọ̀rọ̀ ọmọ àlè ni àwọn olóyè àkọ́kọ́ ẹ̀ máa bẹ̀ bọ̀. wa khayrun nasi dhu hasabin qadimin. alájọ adéyanjú. aqama linafsihi hasaban jadida. Abdulwahid. aqama linafsihi hasaban jadida. lẹ́wọ̀n ní tẹ̀fẹ́ wé nù ó dá ẹ lọ́jọ́ kó ọba lólú. alárànràn bàbá ẹ máa ṣe ṣe bẹ́ẹ̀ ti bẹ̀mí ń sẹ́nà ẹ sáà máa wè mí ràn. bàbá bẹ́yìn ò bá dàgbà dọ́jọ́ orí wọn ewé láwà ní lórí ìjòkó bẹ́yìn ò bá dàgbà dé ọjọ́ orí bàbá tó bá wé lórí ìjòkó wọ́n ti rìn mọ́ lẹ́nu. láwà ní sì ní apá tí bàbá fi sí ní a fi sí tí bàbá ìmáàmù fi sí ní a máa fi sí tí ànábì bá ń bínú ní máa wé sápá kejì. Allah ó fẹ́ jánu ẹ máa kọ́ mímọ̀ lára àwọn àgbàlagbà. bàbá ìmáàmù Adéyanjú fẹ́ wé láwà ní bàbá níyì ọ̀rẹ́ ẹni là á tà fún. ẹ bọ́ síbi Adéyanjú mo lè fi láwà ní sọ̀rẹ́ n lè fowó sọ̀rẹ́ ẹ ná owó torí ẹ dá wa Adéyanjú ẹ wò mí ọmọọba káṣe bíi tọba àbí ta lálàfà. èwo nu méjì. ń ṣe bíi tọba ń mọ ọ̀rẹ́ ni wá lóòótọ́ ẹ bọ́ síbi ẹ má fojú gúngun ni ẹ má jẹni tí ò ní nǹkan rò pàṣẹ rí ni ló jẹ ẹ dúró bá ẹ má sùn mẹ́yìn jù ká fi pàkọ́gun ni. àfi ṣe tọrẹ ni. èló lẹ gbé kalẹ̀. èló lẹ gbé kalẹ̀. tí bá ti ṣe mẹ́rin kẹ́ yọ̀ǹda mi. bẹ́ẹ̀ni fúnláwà ní èló. 33 adadi kanu. adadi. ẹ dáwọ́ àbí ẹ bá yín wá. àmọ́ bá yín wá. torówó yín ẹ kọjú síbí 250,000 ni. péré. ẹ kọjú síbí. síbí. fakaru shabab. fakaru shabab bil ulama. bí o ti ẹ má bínú o torí àti ń gbọ́ kéwù wà níbí ẹ jẹ́ àpè bó ṣe yẹ. bẹ́ẹ̀ni ká pè délẹ̀. kí n pè délẹ̀. fakaru shabab bil ulama. ètò wọlé nù. torí àwọn critics àwọn àfáànù kùkú kọ́mándù náà tó ń bá ti lóde àṣìṣe aláìsí ní wákà ayé tí ò sí dá. ó yẹ kówó yín wá ta ló mọ̀ yín rí Ọbalolú méjèkélé yìí ó ní ẹ̀kọ́ tọwọ́ mi Ọbalolú gangan dà. Ọbalolú gangan. Nusrafa kọjú síbí bọ́ síbí mú 20,000 wá. 20,000. lọ́gbà yòókù wa níbi tó wà mẹ́yẹn. bẹ́ẹ̀ni kó pé. lọ́gbọ̀ wa Ọbalolú èló ni 20 ẹ má gbà ẹ má ti lọ Ọbalolú má ti lọ. ẹ dúró. ó di 53. ó di 53. pẹ̀lú 20 títí Nusrafa ó ṣe lò 73,000. 73,000. tá a ti rí lórí yín báyìí. bẹ́ẹ̀ni. táwọn lè sọpọ́ọ̀tì bàbá Adéyanjú. ẹ ṣeun 20,000 tiẹ̀ ní. bẹ́ẹ̀ni. ó ló ń pè mí nínú àwẹ̀ ń ní wà ń dọ̀ lóhùn wọ́n ní dákun ń wá ni mo sọ èmi rẹ̀ ń jà 73 arasi 78 arasi 5,000 naira. ambassador 2,000 èlò 2,000. 80 Abdulkawi èlò ni ọ̀rẹ́ wa ni èlò ni 10 ó di 90. ó di 90. Al-Adabi nípa rẹ̀ 90 ẹ máa kà á 90. ó dè ló
92 97 ẹ máa kà á tí ma ti ṣe mẹ́rin ẹ yọ̀ǹda mi màmá kọ́ yìí ni ẹ mọ̀ sàlùbáríkà àwọn ọjọ́ rẹ̀ nù ó dáa náà àwọn bàbá ni tẹ́ ń bá mi náwó lé lórí ẹ ní tòsí ẹ mọ̀ gasi ni wọlé agbára la hawla wala quwwata ẹ mọ̀ sọ́n bá dẹ̀ èmi náà tẹ̀lé yín ọ̀dọ̀dọ̀ yín ní gbà lọ ó di 110 ẹ mọ̀ ká 111 ta ló mọ̀ Prince Adéyanjú rísẹ̀ baba lábẹ́kúta èló lè fi support ó yáyáyá Ọ̀pẹ́yẹmí Sheikh Ọ̀pẹ́yẹmí èló nù 5 lẹ́fẹ̀ mú wa ó dè lo Almarwa Marwa tí mo kó ilé lọ tó kó ilé Mẹ́kà ó sì tọ́jú yín dáadáa 121 Alhaji wa àbúrò èyàn rẹ àná wa pàdé mi àbúrò 10,000 naira Adéọlá ẹ máa ka 123 ẹ máa ka owó ọmọọba iná ọmọọba wa ń dùn mo ti wọ 125 Adéyanjú tó àwọn tí alẹ́kọ̀ọ́rẹ́ sàlámà alẹ́kọ̀ọ́ ẹ̀ wá ní ẹ̀ nípa rẹ̀ àwọn ìjẹ́ wòlíì ńkọ́ ẹ̀ bá ń kí gbogbo wọn 130 ẹ̀ dá yòókù kọ́kọ́ 150 kan wí láwà náà Ajísafẹ́ Ọbalolú 5,000 ó dè ló 135 ó kù 15 asalatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam àfa ló yẹ tó báyìí bẹ́ẹ̀ni alhamdulillah èló ló kù ó kù 15 èmi náà support yín pẹ̀lú 10,000 naira. Allahu akbar. wabil bayti wal mas'a. Salituka bil kutubi allati minka unzilat wa bil mursalina al muqizina min al balwa. 10,000 tèmi náà ni. wa bil ulama ila milina bi ilmihim. Alájà Lukman ọmọ ọba Gbádégẹ̀sí tí mo bá ṣe wá sí ní mọ́ṣáláṣí ilé wọn ní gbangba àta níbẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni Lukman ọba Gbádégẹ̀sí wò lọ rí. wabil masjidil aqsa wabil jabalil ladhi. lórí Prince Adéyanjú Sheikh Abdulwahid àti rí 150,000. Allah. ẹ sì pọ́lọ́ ń tóbi. Allahu akbar. bẹ́ẹ̀ bá rí i ní asámúkọ̀lá yóò tàpá sí ni. àwẹ̀ dúró. a ní ẹ̀bẹ̀rẹ̀ ń tẹ́ bá fẹ́ mo fẹ́ jẹ nǹkan nú ẹ ra nǹkan sí mi lọ́rùn. Adéyanjú 150,000 ó pé fa lórí àfa àdúpẹ́ láwà ní iye orí wa o bó lọ wíjẹ. tuhatu alayhi. Adéyanjú. sayyatu kama yurwa. ó kí mo jẹ wá gúnlẹ̀ ó yẹ mo wá ní ìsìn understanding ọ̀rẹ́ sọ̀rẹ́. àwọn ló mọ Adéyanjú rí tí ó sọpọ́ọ̀tì wọn ó yá Ọbalolú ẹ fi kún ẹ gbowó Ọbalolú wá ẹ gbé wá ọmọ wo ló gbowó lọ ọmọ tó bá mówó lọ ìdúró tòsí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ wà ní òní dákọ̀ rẹ̀ àṣàlátù fẹ́ sí Ọlọ́run sáàmù owó lójú ẹsẹ̀ náà ni kọ́mọgbà láwà ni wọ́n lójú ẹsẹ̀ ó yá láwà ni ọ̀dà bàbá àwọn oníwèé. bàbá ọmọọba wọn làwọn ṣe ní 10,000 naira. 10,000 naira. bẹ́ẹ̀ni bàbá Ọbalolú 5,000 naira. Abdulkawi. ayé ni wẹ́dà sì láyé 5,000 naira. àṣàlátù fún sí Ọlọ́run. sallallahu alayhi wa sallam. bàbá àwọn lẹ́yìn kí wọ́n wé. bàbá wa Adéọlá láti ìlú Abẹ́òkúta
ó yẹ máa mì ọba lórí Adéyanjú. Adéyanjú. ta ló wà ń bẹ̀ yẹn. Subhanaka rabbil izzati. amma yasifuka bi sifati wa atama Allahu jalalahu Allahu jalla jalaluhu subhanaka rabbil izzati. ẹ má mi. يصفك بصفتي وأتم الله جلاله الله جل جلاله سبحانك رب العزة عما يصفك بصفتي وأتم الله جلاله الله جل جلاله سبحانك رب العزة عما يصفك بصفتي وأتم الله جلاله الله جل جلاله حمدا لهي دائمي شكرا لرب الأوهد صلوا شفيع جميعكم خير المخلوق محمد رب العزة عما يصفك بصفتي وأتم الله جلاله الله حمدا لهي دائمي شكرا لرب الأوحد صلوا شفيع جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفك بصفتي وأتم الله جلاله الله جل جلاله bàbá ìmáàmù ló bá gbé fún ọ. جلاله الله جل جلاله bàbá ìmáàmù ló gbé fún ọ. أتم الله جلاله الله جل bàbá جلاله chief ìmáàmù fọ yọ la. أتم الله جلاله الله جل الله وأتم الله جلاله الله جل جلاله bàbá ọlọ́mù. حمدا لأي داين شكرا لرب الأوهب صلوا شفيع جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفك بصفتي وأتم الله جلاله الله جل جلاله أتم الله جلاله Allahu Akbar. الله جل جلاله Alhaji wa Isa عيسى Agboola àwọn dà. Alhaji Isa Agboola. ẹ wá ẹ fún bàbá ìmáàmù lówó. Ẹ fún wọn lówó. ẹ gbọ́dọ̀ gbà lásán báwọn. Bẹ́ẹ̀ ni ọmọ ọba ọmọọba. àwọn tí bàbá yín ń tọ́jú nù. Bẹ́ẹ̀ ni. ẹ tún fún wa nísìn. kí ló dé Alhaji Isa tó kánjú báwọn. Ẹ ti yájú rẹ̀. Alhaji Isa owó tájì Isa yóò pọ̀ 500,000 náà ni. Péré. owó tájì Isa yóò pọ̀. Ẹ pọ̀ pàápàá. ọlá kí mo mọ̀ rí Bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ni 500,000 naira. 500,000 naira. Oya 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 mo rò pé ń ṣe báyìí níbi tiẹ̀ o ń tó bá lólu ṣe ní gbà o bọ́ọ̀bẹ̀ mi ń ṣe kíṣẹ́ ọgbọ́rọ̀ kọ̀rọ̀ lẹ́nu mi o èmi ní kí n bọ́ gba donation the grand imam of Ofaland Bẹ́ẹ̀ ni. Muhyiddin of the world Bẹ́ẹ̀ ni. Bọ́ọ̀sì máa bá nù. ìwọ àti ta ni bẹ́ẹ̀ ni oya oya èlò lẹ filẹ̀ ta ló bá wa èlò lẹ kọ́ filẹ̀ náà Èló ṣe ẹ̀rọ ọkùnrin 20,000 náà kọ́ gbé kalẹ̀ 20,000 naira. ta ló mọ̀ rí. Ta ló mọ̀ rí? a pọ̀ ẹ máa kábí tẹ̀ kan Ẹ wọn kábí tẹ kan. oya bàbá bọ́bẹ̀ 20 20. ẹ máa ká ẹ máa ká Ẹ wọn ká. kíkà lówó Kíkà lówó. èló tí ń 5 25 èló 30 30. 10 41 41. 43 43. 45 44. 45 45. 48. 58 63 àyànmọ́wó kàfà àti wọ́n 69,000 69,000. tí bá ti bá ń ṣe mẹ́rin ẹ̀ yọ̀ǹda mi Mẹ́rin. Mẹ́rin. ẹ máa ká èlé
73,000. 73,000. ó yẹ ìyókù ńkọ́. ẹ bá fún ọ lọ́nà. ẹ dá kókó 100. ẹ jẹ́ pé 100. olólùfẹ́ àwọn àfààní Haji Isa yìí ó fẹ́ràn mi tààrà. bẹ́ẹ̀ni ó pọ̀. 79. 79. ẹ máa kábọ̀. ẹ máa káńsù. 81. 81. mo rò pé ń sọ báyìí níbi tiẹ̀ o tó o bá mẹ́rì tiẹ̀ o bọ́ ọ fi lọ mí ọkàn àbùkù. bẹ́ẹ̀ni. àfà olólùfẹ́ mi ní ṣe nǹkan tó gba tèmi tààrà mi náà gba tiẹ̀. 89. 90 báyìí ó kù mẹ́wàá jọ̀wọ́ rẹ wọnú mẹ́wàá o. yóò wọnú mẹ́wàá yìí. Ọbalolú tiwa ni. bẹ́ẹ̀ni tiwa ni. tiwa lọ́balolú. bẹ́ẹ̀ni. tiwa lọ́balolú. Ọbalolú gba tèmi mi náà gba tọ́balolú. bẹ́ẹ̀ni. àjọ ń gba tara wa ni. ẹgbà tèmi kọ́ máa ń dùn náà Sheikh Abdulrasaq Al-Adabi ẹgbà tèmi ó dè ló ó dè ló ó di 98 ó kù méjì péré. ó kù méjì péré. 99 101 102 ẹ máa ká lọ à ń lọ 110 ó kù méje. ó kù méje 103 láwa báyìí. ó ní nǹkan fi méje kún kókó wá wọn náà nù. àfẹ́rí láwa ni wọn náà nù. ṣé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. mo wo kí mo gúnlẹ̀ wá. owó pé àbá gúnlẹ̀. Isa ọ̀rẹ́ mi. Alhaji Isa ọ̀rẹ́ àwọn ẹni Ọlọ́run. tí ma ti ṣe méjì lẹ́yìn ẹ̀yẹ yọ̀ǹda mi o. yọ̀ǹda ó pé mẹ́rin. Abdullahi Otu ní mú mi lọ gbogbo ayé ti gbọ́ o. Abdullahi Otu. o là á sọpọ́tì wọn. ó yá afẹ́wé láàrin wọn. síkìrì afẹ́wé láàrin wọn. Sallu ya alal kamali linnabi ba'il jamali mani hawa kull al ma'ali qadiru ma za'ala ali. صلوا يا أهل الكمال للنبي باهي الجمال من حوى كل المعالي قدره ماذا لآل. أما يا حبيبي يا محمد كن طبيبي وأجرني من لعيبي إن أوزاري ثقالي. صلوا يا أهل الكمال للنبي باهي الجمال من حوى كل المعالي قدره ماذا لآل. فالبرايا في البلية وشجاياك أليا كلنا خير البرية مدركا يا زينا. صلوا يا أهل الكمال للنبي باهي الجمال من حوى كل المعالي قدره ماذا لآل. يا أهل الكمال للنبي باهي الجمال من حوى كل المعالي قدره ماذا لآل. صلوا يا أهل الكمال للنبي باهي الجمال من حوى كل المعالي قدره ماذا لآل. يا أهل الكمال للنبي باهي الجمال. الله Oto Alhaji Isa Agbẹ́sìnga lórúkọ oyè wọn. Agbẹ́sìnga. tálókù tá a tún pè ní sí. tálókù sẹ́kù. Alhaji Taofik Ọlá Sheikh. Taofik Ọlá Sheikh. Baraka. Baraka. Barakada. Barakada. Onda. Barakallah. على بارك الله فيكم بارك الله عليكم وفينا وفيكم بارك الله وفينا وفيكم بارك الله. بارك الله فيكم بارك الله عليكم وفينا وفيكم بارك الله وفينا وفيكم بارك الله. orúkọ yẹn yín.
jama Allahu akbar. ẹ̀yin láwa ẹ̀yin agbádá yín dáadáa. bẹ́ẹ̀ni èèyàn kọ agbádá yín. ọmọkùnrin tiẹ̀ yá yìí bẹ́ẹ̀ni ó fit púpọ̀ bẹ́ẹ̀ni ayẹyẹ. owó yín ó pọ̀ èèpọ̀ pa 1 million naira náà ni. péré péré. ó yẹ kọjú sí mi èló lẹ mú wa lọ́wọ́ ara yín èló lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ nínú 1 million. nínú 1 million. mo rò pé ó sọ báyìí lọ́dọ̀ rẹ o wọ́n lè rò ó. ntọ́ba lolú ṣe nígbà o èló lẹ mú wa tèló 20,000 ta ló tẹ̀lé ẹ wá 20,000 naira àwọn tá a tẹ̀lé wọn wá. ó yẹ máa náwó ó yá okùn owó bẹ́ẹ̀ni àwọn tá a tẹ̀lé wọn wá. ẹ̀yin tẹ̀ bá wa dà àwọn dà ọ̀gá àwọn dà wọ́n ń kà lọ́wọ́. ó yá 5,000 5,000 bí a ṣe máa gbowó ni o owó láwà ni bí a ti gbà ni o bẹ́ẹ̀ni a máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni o Alhaji ọmọ ayé Abdulkawi Alhaji Abdulkawi ọ̀rẹ́ wa 10,000 naira 10,000 naira alálùbáríkà ni aláàjì wa ìsìjàbà 5,000 5,000 ó yá ọmọ ayé ẹ máa ká ẹ máa ká 45 45 al-adabi Al-Adabi Sheikh Habiballah Zumra làwọn náà ti ṣe adabiyatun abadiyatun min shaykhina tajil adab. Ala adabiyatun abadiyatun min shaykhina tajil adab. alájà wa Adabiyatun abadiyatun min shaykhina tajil adab. la tansa لا تنسى أصلك يا فتى man ila. ما alájà Tọ́yìbá كنا أنه لا تخاف fún owó oyè wọn ni ẹ lálùbáríkà owó tí bàbá ní owó oyè wá dà. دوما به ayé tó ẹ̀kọ́ ní tù كل الأذى yóò dà fún ọ. أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب زين العلماء أدبية أبدية من شيخنا تاج الأدب 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 bàbá أدبية أبدية من شيخنا تاج الأدب al-adabi لا تنسى أصلك يا فتى iliman ila man tantasi دوما به نتفاخر بين الأعاجم والعرب أدبية أدبية من شيخنا تاج الأدب àwọn amif أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب alájà wa alájà wa ṣeun molab àtàlájà karùn-ún ẹ máa bọ̀ alájà sọfúnra
olúwa ṣeun àti alájà kàfílà ẹ máa jáde bọ̀ alájà àbíkẹ́ ó yẹ máa dìde bọ̀ rọ ìdúdà tí n bá ti ṣe yí báyìí kẹ́ gba máìkì lọ́wọ́ mi náà àwọn dà kí lorúkọ yá àdínì alájà sọfúra àwọn dà alájà sọfúra dà ẹjẹ àyànjú ẹ lọ́kọ̀ọ̀kan alájà sọfúra dà ẹ̀yin ni yá àdínì ẹ̀yin ni èló lówó tí. Oya. Àwọn làjẹ. Ọkọ wọn dà. Ọkọ dà. Ọláwọn ni. Oya ẹ máa dákun. Ẹ máa dákun owó wọn. Máa dá. Ẹ máa dákun. Ẹ lálùbáríkà. Abalẹ̀ lálùbáríkà. Kí ló kó iye tiwọn? Oyè tiwọn. Ìyá àdínì ló yẹ tiwọn. Ìyá àdínì ló yẹ wọn. Ta ló tún lẹ́sìn jẹ́ ní obìnrin? Ta tún ló kù lẹ́yìn wọn lẹ́nu obìnrin. Alájà wa. Olúwa ṣeun. Dà Bùníyàmínú dà. Bùníyàmín. Ẹ tẹ̀lé ajá sàfúrà wa. Mísínà Nasfat ẹ̀ nípa rẹ̀. Sẹ́yìn olúwa ṣeun. Ẹ̀yin ni. Owó yín gbọ́dọ̀ wọ 20 million. 20 million. Oya olúwa ṣeun èló lẹ mú dání. Èló lẹ mú dání. 50,000 naira. 50,000 naira. olúwa ṣeun ò ní parẹ́. Ẹ ní parẹ́. Ta ló tẹ̀lé ẹ wá. Ó yẹ máa dà ẹ máa support olúwa ṣeun. Wọ́n ní ẹ máa support wọn. ọ̀kọ̀ọ̀kan là á pè wọ́n. Ẹyọ kọ̀ọ̀kan là á pè wọ́n. ó bá olúwa ṣeun wá àbí. Wọ́n bá olúwa ṣeun wá. Aládé Sàrífà wọ́n bá olúwa ṣeun wá ni. Wọ́n bá olúwa ṣeun wá ni. èló lẹ wá san. mo fẹ́ gba 50,000 lọ́wọ́ rẹ ní ká ìtẹ́ dàgbọ́. 50,000 lọ́wọ́ tiwọn náà. àǹkó ní ẹjọ́ wọ̀. Àǹkó lẹ́jọ́ wọ̀. ń dákun. ẹ lálùbáríkà. Abalẹ̀ lálùbáríkà. tátún ni ṣe ti dáwó. alájà kàfílà Usman dà. Usman. kàfílà dà. Alájà kàfílà. ọ̀ṣọ́ àdínì. Ọ̀ṣọ́ àdínì. ta ló bá jẹ́ kàfílà wa. Ta ló bá jẹ́ kàfílà wa. 10,000 naira. 10,000 naira. ta ló bá jẹ́ kàfílà wa. Ta ló bá jẹ́ kàfílà wa. ṣé àti fowó kalẹ̀ ní sheik. nípa rẹ̀ 5,000 náà filẹ̀. Abdulhakeem Afọlábí. Oya. 5,000 naira. ta ló bá wá. Ta ló bá wa. bàbá wa aláàfin bàbá ń kọ́. Bàbá ẹ bá ń kí bàbá o ẹ bá ń kí bàbá. ẹ lálùbáríkà. Bàbá lẹ́ lálùbáríkà. bàbá ń kọ́. Bàbá ń kọ́. ẹ máa ga ni. Ẹ máa ga. ó yá ẹ máa ná ẹ máa gbowó wọn. Ẹ máa gbowó wọn. a ti pè wọ́n tani ẹ dá kan tiẹ̀. alájà àbíkẹ́ dà. Alájà Àbíkẹ́. sa àbíkẹ́ ni. Alájà Àbíkẹ́ ni. mú 1 million wá mú 1 million wá. 1 million náà ti tó pé. ìyá àwọn àfa. Ìyá àwọn àfa. ẹ lálùbáríkà. Bàbá lẹ́ lálùbáríkà. 10,000 tátún ni. 10,000 naira. tátún ni. Tátún ni. wọ́n fẹ́ fún bàbá ìmáàmù lówó. Wọ́n fẹ́ fún bàbá ìmáàmù lówó. ó yá. Ó yá ẹ máa dákun. òde yìí bàbá wa lónìí. Òde yìí bàbá wa. Azakira kọ́ yìí ni. Asile Ashile. El Mubarak. Al Mubarak. Allahu Akbar. Allahu Akbar. Sheikh Mustapha Al Mubarak Asile. Al Mubarak Ashile. El Lalubarika. Bàbá lẹ́ lálùbáríkà. Ẹ kú àmúlélọ́. Bàbá lẹ́ kú àmúlélọ́. Ẹ̀mí yóò máa gùn ẹ̀ máa sóríire. Ẹ̀mí yóò máa gbọ́ ẹ̀ máa soríire. Ọlá àfaragbolẹ̀ àbá tóbi yín lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá tóbi wájú Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ wọ́kú mọ́. Ọlọ́run ní jẹ́ wọ́kú mọ́. Ẹ ṣe àmín. Àmín. Sharifu dín ẹ má ti gbé fún ọba o. Ẹjọ́ ọjọ́ síkìrì ẹ̀yin tẹ̀ ń jóye dà. ẹ̀yin tẹ̀ ń jóye mẹ́rin ẹ bọ́ síwájú. Oya Ashraka Nurullah. Ashraka Nurullah. Allah. Ashraka Nurullah. Wa zahara kalamullah. Wa thabata amrullah. Wa nafasa hukmullah. Oya. Amantu billah. Tawakkaltu ala Allah. Ma
ما شاء الله وبلطيف صنع الله وبجميل ستر الله وبعظيم ذكر الله دخلنا في كنف الله حي قيوم دائم الله لا إله إلا الله الله إله إلا الله الله لا إله إلا الله أشرق نور الله وظهر كلام الله وثبت أمر الله ونفث حكم الله آمنت بالله يا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو رأيت ربي بعين قلبي وقلت لا شك أنت آياتي بسر قلبي وقلت لا إله إلا أنت Alájùwà Kamaludin Kọ́ládé Alájùwà Abdulsalam Adi Alájùwà Ọ̀pá Yakata Àṣẹ̀wò Abdulrahman Alájùwà Tasilim Orí Adé Alọ́dọ́wọ́ Alájùwà Tasilim ọ̀yà tọ́jú àgbẹ̀ bá ti kíníà afẹ́kọ́mọ́lọ́ bẹ́ẹ̀ ọ̀yà ẹ̀kú bẹ́ẹ̀ kó ojú àgbẹ̀ yìí alága owó àdúrà ti yí dà owó àdúrà ti yí dà wẹ́ẹ̀sì àwọn bá bá pẹ̀ kó mọ̀ bọ̀ wá àwọn bá bá pẹ̀ kó mọ̀ bọ̀ wá. ọba tó ti ní kò mí àdára dídára tó ń dára la dúpẹ́ fún lára lára mú bàbá mi bàbá lólú má fẹ̀yìn sẹ́yìn olúwa àwọn ń bẹ̀bẹ̀ láwùjọ àwọn tí wọ́n ti ráàyè ṣe. bàbá tó ti ní kò mí àdára ọba yakata jẹ́ bàbá tó lù bàbá wọn gbà tí ẹ ti bẹ̀rẹ̀ dé ṣé Kamaludin Akọ́ládé ẹ máa bọ̀ wá bàbá yìí bàbá wọn gbà tí ẹ ti bẹ̀ pẹ̀lú wọn aláàjì wọn gbà Alhaji Mustapha Hussein Duhak ọba tó ti ní kò mí àdára dídára tó ń dára là ń dúpẹ́ fún lára lára mú bàbá mi ọba lólú ọba yìí sẹ́yìn olúwa àwa ọ̀hún bẹ́ẹ̀ láwùjọ àwọn tí wọ́n ti ráàyè. ẹ jẹ́ ká máa lọ jókòó a ti gba àwọn àbá jáde ẹ máa lọ sí ẹ máa lọ sàlẹ̀ gbogbo owó ọ̀dẹ bá ti lọ tẹ́kẹ̀ bọ́yà yìí ẹ jẹ́ máa lọ sàlẹ̀ ẹ bá ń palu yéda ẹ palu yéda ẹ jẹ́ máa lọ sàlẹ̀ ẹ jẹ́ lọ́mọ náà ló ń sàlẹ̀ ẹ dẹ́kun a ti pé àwọn bàbá jáde a fẹ́ gbowó àwọn dù a fẹ́ gbé àwọn dù wọn fún wọn ìyàwó àdínì ló kù alájà wa sáfúrátù àti àwọn tí wọ́n jọ wá wọ́n lọ sọ́dọ̀ àwọn àgbà ìmáàmù Ọ̀yọ́ ọyẹ ẹlọgbà alájì wa àgbà asheik alkhalifa Abdulrahman Yunus Ọ̀pá Yakata àti gbogbo àwọn tẹ́ bàbá wọn máa bọ̀ bàbá wa àgbà fọdílátù sheik Alhaji Mustapha